kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etí ìgbọ̀yìn láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìlànà ìkẹ́kọ̀ọ́ tuntun yóò pèsè ìmọ̀ ìkọ́ṣẹ́ ọwọ́ fáwọn akẹ́kọ̀ọ́ girama ìjọba àpapọ̀ o. Ìjọba àpapọ̀ Nàìjíríà ti ní àwọn ti gbé ìlànà tuntun kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama láti lè rí dájú pé àwọn akẹ́kọ̀ọ́ jáde pẹ̀lú ìkọ́ṣẹ́ ọwọ́ méjì. Mínísítà fétò ẹ̀kọ́ Nàìjíríà, Ọ̀jọ̀gbọ́n Tíàmámàn, ṣàlàyé pé ìlànà tuntun náà yóò pọ̀n kún ìmọ̀ àti níní ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà láti ìpele ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Níbi ètò àpérò lórí ọ̀rọ̀ ètò tó wáyé ní ìlú Àbújá lọ́jọ́bọ̀ ni Man ti ṣàlàyé ìgbésẹ̀ náà. Ó ní ìlànà náà yóò fún àwọn akẹ́kọ̀ọ́ ní àǹfààní láti lè ní iṣẹ́ ọwọ́ tí wọ́n lè máa ṣe lẹ́yìn tí wọ́n bá jáde kúrò ní ilé ẹ̀kọ́ girama. Ó sọ pé èyí yóò mú wọn kí wọ́n lè ní ìgbé ayé tó rọrùn. Man wòye pé ìlànà ìkẹ́kọ̀ọ́ tó wà lóde ní Nàìjíríà nílò àtúngbéyẹ̀wò, pàápàá ìmọ̀ ẹ̀rọ sì ti gbayé kan báyìí o. Ó fi kún pé iléeṣẹ́ ètò ẹ̀kọ́ báyìí ń ṣe àmúṣe mímú àyípadà tó ètò ẹ̀kọ́ ní Nàìjíríà láti lè rí pé àwọn akẹ́kọ̀ọ́ ní àǹfààní sí ẹ̀kọ́ tó péjú owó. Bákan náà ló sọ àfọ̀mọ́ ọ̀rọ̀ lórí òfin tuntun tí ìjọba gbé jáde pé akẹ́kọ̀ọ́ tí yóò bá ṣe ìdánwò àṣekágbá ilé ẹ̀kọ́ girama gbọ́dọ̀ ti pé ọdún 18. Mínísítà náà ṣàlàyé pé ìjọba sọ pé dandan ni akẹ́kọ̀ọ́ ti gbọ́dọ̀ pé ọdún 18 kó tó ṣe àwọn ìdánwò bíi WAEC, NECO tàbí NAPTEP, àmọ́ ó gbọ́dọ̀ ti pé ọdún yìí kó tó lè wọlé ẹ̀kọ́ gíga. Ẹ ó rántí pé inú oṣù keje ọdún yìí ni Man kéde pé àwọn kò ní gba akẹ́kọ̀ọ́ tí kò bá sì pé ọdún 18 láti ṣe ìdánwò wọlé ẹ̀kọ́ gíga fásitì. Man wá ṣàlàyé pé òfin náà kì í ṣe nǹkan tuntun o, pé ó ti wà láti ọdún 1993 àti pé àwọn kàn fẹ́ ṣe àmúṣe rẹ̀ ni. Ó ní èyí kò túmọ̀ sí pé akẹ́kọ̀ọ́ tí kò bá sì pé ọdún 18 kò ní ṣe ìdánwò WAEC tàbí NECO tàbí NAPTEP, ṣùgbọ́n wọn kò ní lè wọlé ẹ̀kọ́ gíga. Mínísítà tún sọ̀rọ̀ lórí àwọn akẹ́kọ̀ọ́ tó ní ẹ̀bùn nípa ìmọ̀ ìwé ju ọjọ́ orí wọn lọ. Ó ní àwọn ó gbé ìgbésẹ̀ láti rí i dájú pé àwọn ṣe àmójútó irú àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lójúnà láti fi ààyè gbà wọ́n láti rí i pé wọ́n wọ ilé ẹ̀kọ́ gíga láì tí ì pé ọmọ ọdún 18. Nígbà tó ń sọ̀rọ̀, mínísítà kejì lórí ètò ẹ̀kọ́, Dókítà Yusuf Sananu Tanko, tẹnpẹlẹ mọ́ ìdí tí ìjọba gbọ́dọ̀ ṣe mú ẹ̀kọ́ àwọn ògowẹrẹ ní ọ̀kúnkúndùn. Sananu ní ìjọba gbọ́dọ̀ tètè gbé àwọn ìgbésẹ̀ láti fi ran àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti rí i pé wọ́n pèsè iṣẹ́ fúnra wọn láti kékeré. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.